òṣàtàwí ó ti rìn jìnnà tẹfẹtẹfẹ ìrìn rẹ̀ ti jìn ó ti lọ gbásáwú. tí ajá bá pé 20 ọdún láyé ẹran ògùn ni pẹ̀lú gbogbo sáàmù tó lè wù kó mọ̀ èmi ni màá pa gbogbo òdílé yín. ọmọbìnrin tí jùbìlì gorí rẹ̀ o ìbẹ̀rẹ̀ sí kàbákò mi. ọ̀gbọ́n sọ̀rọ̀lá. jẹ́ ká gbàdúrà ká fi àwẹ̀ kún èmi nígbàgbọ́ wípé Ọlọ́run máa ṣe. ṣùgbọ́n gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé kò fi ti Ọlọ́run. ó yẹ kí ẹnìkan lọ́nà àwọn olóyè tí ó sojú kábíyèsí eléyìí ò ní sojú ìlú yàtọ̀ fún àwọn ẹgbẹ́ awo. níwọ̀nba àgbà tí mo ti fi ojú ajé tí mo ti fi kan ní sàn sẹ́mi lè mọ bá tèmi lọ. gbẹ́nu ẹ lọ́wọ́. ayọ̀ ga ẹ níwájú tàbí tó ṣe. ẹ wá Ọlọ́run ń dábìrà ó ń gbàdúrà ẹ ṣáàtì nígbàgbọ́ tẹ́ bá ti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run kò sí ni ó máa dá yín lóhùn. everywhere ni mo wà so from my less busy time mo máa fi sáré message every okay my baby are you okay are you alright just for you to know that you are at the back of my mind. ṣé bí bíbélì tiẹ̀ tó rú káàkiri inú ẹ̀ lọ sọ fún wa wípé àyà ọmọdé ni wèrè dì sí àbí tó o bá gbá òun lójú kò ní mọ̀ pé nǹkan tó wù ṣe ò dáa àbí kò gba lẹ́sẹ̀ láyà ṣé wèrè tó wà láyè ṣé kò ní fòyọ̀.